bẹ́ẹ̀ ni mo sọ tẹ́ ẹ bá fi gun wá tí Ọlọ́run bá pẹ́ ẹ̀mí ànábì náà jagun tiẹ̀ Jésù náà fi. nígbà tán dẹ̀ digun wá lákọ̀ọ́kọ́ wá bí tí làbíbù wá bí tán ní ìyá ní táwọn ò fẹ́ ni pé ẹyọ tí ń jẹ́ Kristian Jésù kò ná ọ̀rọ̀ yìí ó ló le díẹ̀. àmọ́ kéèyàn ó dúró pé nínú mọ́sálásí Jésù ní gbogbo ayé kò síbi tá a ti bọ̀ kéèyàn kọ́ chọ́ọ̀chì kalẹ̀ kọ́ ní Allahu Akbar ní gbogbo ayé kò síbi tá a ti ń ṣe ẹ sì mọ̀ọ́mọ̀ ẹ kọ́ chọ́ọ̀chì káàkiri pé chọ́ọ̀chì lẹ́kọ́ á ní ẹ má dáhùn ẹ kàn fi mùsùlùmí bójú ni kò síbì kan láyé tí wọ́n ti ń ṣe Christian and Muslim ẹ jẹ́ ẹ̀yin náà lẹ sọ ìbú yín náà. ọ̀ya mọ̀ sọ tí. sẹ́jà àbására nígbọ́ bẹ́ẹ̀ ṣe wà yín nìsín ọmọlúwàbí ló jáde ayé ló wà ayé padà wọ́n pè yín tó tọ́ àmẹ́ sọ̀nà pé ká gbọ́. èwo ń bẹ. wọ́n ní ẹ máa jíṣẹ́ níṣẹ́ lójú ọ̀nà Kristẹni bẹ́ẹ̀ ni níta wí fún yín ni pé agbára tá a fẹ́ gbé sí i la. agbára yẹn náà lè lè lò mí jẹ ní no agbára yẹn. ẹ sọ̀rọ̀ náà ẹ má jà mí. àwa ká yóò sọ lè sa nǹkan síyàn níbẹ̀ mọ́ kò tí mo pọ́ǹtì yẹn o ẹ ti sọ alẹ́ mi ti dé o. sẹ́yìn ẹ̀fẹ́ gbọ́ tá a sọ mọ́ ká dìde. ẹ mọ̀ sọ o ti dé fọ́ǹtì. ẹ wọ́n pè yín. ọkọ̀ tá ti lè wọlé ẹni tí ọba dẹ̀ gbọ́ ẹ̀yin àfa. a sọ fọlọ́run ìfọlọ́wọ́ àfẹ́wẹ́lẹ́ yìí lẹ̀ wá àfẹ́lẹ́ yìí lẹ̀ ẹ̀yin náà máa sọ fọlọ́run ni. tọ́ bá fẹ́ ṣe pé Islam wọn fẹ́ ṣe kò ṣe tọ́ bá fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì kò ṣe ṣọ́ọ̀ṣì tó pé ìlú tá a wà yìí ìlú táyé ń sọ ní bíládìlì Ìlórì ìlú tá a wà yìí bàdàtò kò ti sì yàtọ̀ àwọn tí wọ́n tẹ ìlú yìí mímọ́ ni wọ́n fi tẹ̀ ẹ́ wàhálà tó fi dùwà àní gbàfẹ́ nìkan kó bàálù yìí jẹ́ látùsídùúà kó ṣe ń táwọn àgbàlagbà tà náà ò ṣe látùsídùúà kó ṣe ń tọ́lọ́hún ò fẹ́ káwọn má náà fi jà á láti kó kó àwọn èèyàn jọ láti máa sọ pé ẹ lè ṣe Islam kẹsì máa ṣe Christian ànígbà ìlú yìí ò ní gbà bàbá wa bá lọ́rùn ò ní gbà bàbá ìmọ̀ọ́mọ́ àgbà ò ní gbà bàbá ìmọ̀ọ́mọ́ àlẹ́ ò ní gbà bàbá ajánẹ́sì ò ní gbà bàbá ìmọ̀ọ́mọ́ gàmbàrí ò ní gbà gbogbo àwọn wàlíyì Ọlọ́run tí wọ́n tẹ̀lú ìwọ̀n ò ní gbà Biladil Kerimu ìlú yìí ìlú àpọ́nlé ni fadalọ́lọ́wù nùráwù àwọn tẹ́tẹ̀lú yìí wọ́n tẹ́ pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run ni binúrì ulumi wọ́n tẹ́ pẹ̀lú ìmọ́lẹ̀ mímọ́ wàtúkọ̀ wọ́n tẹ́ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹnì kan ò lè sọ pé tó gbóhùn fẹ́ kó yẹn jọ àbóhùn fẹ́ jẹun wọ́n á lóun fẹ́ bàlú ìjà nígbà wàlẹ̀ ìbáàdà wọ́n sì tẹ́ pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run màmá wa yìí wọ́n jó obìnrin kò ní mínì láti fẹ́ ṣe dáwà tọ́lọ́run dáwà ìyẹn máa ṣe dáwà tọ́lọ́ àmọ́ kí n pé yóò àpapọ̀ bẹ́ẹ̀ táàtú wa fi ń gbọ́ léra fẹ́fẹ́ pé wọn ò bí ẹnìkan dà so tó bá rí bẹ́ẹ̀ ẹ máa jíṣẹ́ fún wọn pé kí wọ́n má jà padà wá wọ́n lè sọ pé àwọn làwọn nílẹ̀ àwọn àmọ́ sọ wọn pé ilé ọba lọ́rin ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí Allahu yasimuka láta àfùdárakẹ́ wala hawla wala quwwata illa billahil aliyyil azim. nítorí pé inna dina aya Qur'ani ni inna dina indallahil islamu Ọlọ́run ní ẹ̀sìn tó ti yanjú yányá òun ní ẹ̀sìn Islam wa ma yabtagera islamu dina Ọlọ́run ní ẹni tó bá tún ṣe nǹkan mi lẹ́yìn Islam fala yuqbala minhu Ọlọ́run ní nígbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati tó bá tún dọ́dà wọ́ Ọlọ́run yóò tún ṣòfò kó má bàa rí bẹ́ẹ̀ ló mú wa wá ọ̀pọ̀lọpọ̀ yẹn ó ti sọnù ẹ lè ṣe Christian nìkan tó ṣe Muslim ẹ lè ṣe Muslim tí yá ibà ní àwọn fẹ́ di Christian kó sí tó lé mbẹ́ wọn ò ní ṣọ́ọ̀ṣì wọ́n sì máa ṣe ẹ ti wá nísìn àmọ́ pé kí wọ́n wá sọ pé àwọn fẹ́ da tó jẹ́ ìlú yìí o méjèèjì papọ̀ ànígbà ní tó fa wàhálà àwa àtàwọn ẹlẹ́bọ àwọn olóòṣànù tó ti yé báyìí nísìn so ànígbà a sì ní fi ọwọ́ kéke mú èyí tó dájú ní kí wọ́n tètè padà tọ́gbẹ́ Islam wọn bá fẹ́ ṣe
kó ṣe Islam. wọ́n ti fi tó wa létí pé wọ́n ti pè wọ́n pé wọ́n láwọn ń bọ̀ wá. táwọn ń bọ̀ àwa náà ó dúró dè wọ́n. lóòótọ́ ni mo wà nílé tí ọmọ pè mí pé àwọn àfáà ti wà ní mosque. mo ní kí ló dé wọ́n ká béèrè yín pé àwọn gbọ́ pé wọ́n ní mẹ́ta lọ́kàn. mo bá kàn ti rẹ́rìn ọdún wo láàtò wá parí mẹ́ta lọ́kàn yìí. ọ̀dà ẹni kan dúró pèmí náà ń bọ̀ so mo lè gbẹ́ wò oníkọ̀mọ̀ kan wà gbé mi bá a ṣe ń bọ̀ la pàdé ara wa ẹ̀jẹ̀ káfẹ́ kankan lọ tógun ẹni bá dání lójú ẹ rí i pé mi náà pẹ̀lú ìfọkànbalẹ̀ mo fi ń bá yín sọ̀rọ̀ tí ń túmọ̀ sí pé ẹni Ọlọ́run ọ̀ránṣẹ́ kan kì í dúró pé kí ló fẹ́ ṣẹlẹ̀ at least ìpè mi ti ń wọ 11 years báyìí orí òkè Sóbínà kọ́ gbé mi sí tí mo ti ń jíṣẹ́ fọlọ́run mo sùn ṣé bí àwọn kọmíṣánná yẹn ṣe ń béèrè presence lẹ́mọ̀ béèrè tí mo fún yín ni tó mo gbádùn bọ́n ṣe rọra ń béèrè yẹn mo gbádùn àwọn àfáàtà bá ń bẹ̀ náà báyìí lẹ́sẹ̀ ní ìgbà tẹ́ni báyìí ó ṣe wá rí báyìí iṣẹ́ kí lẹ́kọ́ bẹ̀rẹ̀ kí ló sún yín débẹ̀ bọ̀ so àbí kí nǹkan mọ́ rìnrìn àjò tèmi bẹ́ẹ̀ ń ṣe fẹ́ ni. ẹ ṣàlàyé jọba sí àwọn àbí èyí àlàyé náà ká má ṣe gùn náà ọ̀dà kò ìdí ní ni pẹ́ pé nǹkan báyìí ní í ṣe tó sì mọ ìmọ̀ sí ni ọ̀nà báyìí ní rìn sàlámù alaykum. èmi yìí ṣe mẹ́ta lọ́kàn mùsùlùmí lèmi Amina ló kọ mi ń jẹ́ ọmọ Ìlọrin ni mí ọmọ ọlọ́jẹ̀ ni mí ọlọ́jẹ̀ mo ti lọ́kọ ọlọ́jẹ̀ náà ti bí mi so ọmọ Ìlọrin dẹ̀ ni mí ọ̀sàdédé lèmi náà kàn bá ìlà lọ́wọ́ mi rẹ́ni tó kọ mi láàfáà tí mo gbọ́wọ́ ká pé alásàlátù kan lèmi náà wà lábẹ́rẹ̀ tẹ́lẹ̀ táàjọ́ ń sàṣàlátù tó wá sọ mí lámìíra sínú rò mi ní wòlíì kírísítẹ́nì kan tó wá ní kí n kúnlẹ̀ ọ̀párè sáàmù tó mọ kàrí kò sínú ọ̀rọ̀ ayé mi àmọ́ mò ń wo ìránṣẹ́ yìí lọ́wọ́ wà lọ́mọ 9 months lèmi ti kú wọn Ọlọ́run bọ̀ mo fi ń yí ọba náà jọ́nà pé èmi náà mọ̀ ṣiṣẹ́ fọlọ́ bó ní tètè mọ̀ ṣe mo kéwì kéwì ìyàwó mi kú 15 days nìyá ti jáde láyé mi mọ̀ nǹkan kan kó ní ìrò kó lè ṣèṣe mo sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run nígbà náà àmọ́ àwọn tó jẹ́ iṣẹ́ yìí wọ́n ti kú inú ẹni tí ń bẹ lẹ́nìkan torí wọ́n tó ìpàlẹ̀ mẹ́ta tán jẹ́ ìyá wòlíì Ọlọ́run ni èmi ọmọ àgbẹ̀lẹ̀ ń pè wọ́n rí wọ́n rò pé wọn ò rí ìnàdé nígbà tó ṣe pé Ọlọ́run ló máa ń sọ pé bí mo ti fẹ́ ni tó bá dẹ̀ ti sọ kò sẹ́ni ó lè yí lọ́wọ́ ẹ̀ torí pé Ọlọ́run ló lágbára ju gbogbo òun lọ nígbà tákòókò sì tó mo lọ dúró lérí òkè bó ní mo wí mo gbóhùn Ọlọ́run pé lọ dúró lérí òkè Sóbí wọ́n lọ pè mí Ọlọ́run lọ́sàn wọ́n lọ pè mí láàárọ̀ wọ́n lè pè mí lálẹ́ èmi ọmọdé Ọlọ́run ó sì dúró ń bẹ àwọn Kristẹni dìde first time tó kọ́kọ́ dìde ogun àwọn Kristẹni kí ni ìdí ogun wọn ni pé nígbà tí àwọn èèyàn tí Ọlọ́run ti rán mi sí pé Olúwa rán mi sí yín ẹ lọ ṣe báyìí ẹ kàn ṣe nǹkan báyìí ń dẹ̀ rí bẹ́ẹ̀ eléyìí ní ìyá mo wá dúpẹ́ ọ̀rọ̀ tẹ́ sọ fáwọn bó ti rí náà nù láti bẹ̀ ìjọ yẹn ń kún díẹ̀díẹ̀ lérí òkè àwọn Kristẹni gbéra pé báwo ni ó wà lérí òkè torí pé ńgbà tí máa gbà pé ohun tèmi gbọ́ ni pé ìlànà Kristẹni ni fi jẹ́ iṣẹ́ mi o ìlànà Kristẹni torí pé n gbọ́dọ̀ jẹ́ nílànà àfà mi léwé já mi gbòó wà ẹni tí Ọlọ́run ó sì rántí ó jẹ́ nílànà Kristẹni yóò mọ gbóhùn Ọlọ́run ni o lárúbáwá tẹ̀ ń fọ yìí èmi ọkọ I'm sorry ẹ̀yin lẹ́ni tó kọ yín ọ̀sọ́ba tó kọ èmi number 1 ìlànà tó dẹ̀ ní fi jẹ́ ó ní ń jẹ fún mùsùlùmí ń sì báwọn jẹ́ tèmi fún Kristẹni Olúwa bó ní ṣe máa wá jẹ ó ní tó bá ti ta kókó ọmọ jẹ ó dẹ̀ dúró lérí òkè táwọn mùsùlùmí bá dé ẹja kúnlẹ̀ àgbàdúrà lórúkọ Jésù náà mo mọ̀ ń pè màá dẹ̀ jẹ́ kó yé mùsùlùmí tí ó darapọ̀ mọ́ bí tọ́lọ̀ ní ìjòkó wípé sọ́gbà fànàbì Ìsá tó bá ti mọ̀ pé o lè gbà fànàbì Ìsá bismillah Kristẹni náà tó wọnú agbo mímọ́ wá màá jẹ́ kó yé pé sọ́gbà fànàbì Muhammad
tó bá ti lọ́gbọ̀ ya bísímìlà kájọ bẹ̀rẹ̀ program tí mo bá dẹ̀ ti bẹ̀rẹ̀ program màá lé àdúrà lọ màá porúkọ Jésù ẹ béèrè ń tẹ́ fẹ́ màá padà sọ́dọ̀ àwa mùsùlùmí pé Rasulullah nígbà tán dẹ̀ digun wá lákọ̀ọ́kọ́ wá bí tí Làbíbù wá bí tán níyà ní táwọn ò fẹ́ ni pé ẹyọ tí ń jẹ́ Kristian Jésù kò ná ọ̀rọ̀ yìí mo ló le díẹ̀ tó bá yẹ pé ẹ bá súnmọ́ lọ́hùn tòótọ́ ẹ pé bàbá tó rán mi ń ṣe pé ẹ̀yin gangan tẹ́ ẹ gé èèyàn lẹ́fẹ̀ẹ́ mi ò rí ẹ̀ mọ́ yàrá rẹ̀ ọ̀rọ̀ ní bè mí sọ tó bá dẹ̀ ti sọ náà ni tó báwo máa ṣe wá ní ìjẹ́ mọ́ ṣé kọ́ ló dì mí ọ ya wèrè ni àbí kí n ṣe lọ gbégbé àsàlátù tí èsè tí ọ̀la náà tèmi alóyà yẹn ní táìmù yẹn ọdún òdèrè rédíò àwọn tí ń sọ pé àwọn ti ní mùsùlùmí kò gbọdọ̀ pé Jésù mọ́ Jésù yìí ọ̀gbàgbé lọ́wọ́ ànábì ọ̀gbàgbé lọ́wọ́ wa o wákàtí márààrún ń pé o ààwẹ̀ wa ò dí mò ń ṣe lè látìlè kọ́dírì o ń ṣe ìsìkáàfù o torí pé mo sọ fọ́lọ́run pé ìlànà ẹ̀sìn mi sọ yọ̀ǹda olóhùn ọ̀gbá lọ́wọ́ rẹ̀ kàn bẹ́ẹ̀ mi jẹ́ fún oníwá kò sì jẹ́ fún ẹlẹ́yìn jẹ́ kí gbogbo ẹ̀dá tí ń bá sunkún wá bí ọmọ pé mi nìkan lọ́lọ́run kìrìsìtẹ́nì ti ń pariwo pé ńgbà wọn bá gbà wá mùsùlùmí wá tán bá ti pariwo Jésù wọn ń gbádùn pé Muhammadu lérí tiwọn náà ká sì mọ̀ tú wọn ṣé kò wá rí bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì lọ́kọ́ mọ́sálásí fèmí ńgbà tó rí iṣẹ́ ìyanu kìrìsìtẹ́nì lọ́kọ̀ fún ibi tí mo sì dé sí igbó ní gbogbo orí pé pàtó gbogbo ohun lérí òkè tó gbígbà láti pé àwọn ò lè fara mọ́ kí n mọ̀ pé Jésù lérí àwọn mùsùlùmí láyéláyé tá a bá tún wá pé Jésù tán tá a gbàdúrà lọ́n tún wá ní everybody tó bá dé àyílà ká lè rọ mi wọ́n gbé mi lọ lé Mọ́gàjí Sóbí bàbá yẹn wọ́n gbé ọ̀rọ̀ wa tì kọ́lọ́n bá mi kẹ́ wọn ojoojújọ́ kẹsàn-án ni bàbá jáde láyé bàbá kọ́ parí ẹjọ́ yẹn mọ́ bàbá tó wà ń bẹ̀ yìí òun yẹn yanjú ẹjọ́ náà ẹ mọ̀ nẹ́mẹ́ lára yẹn kò kọ́ wá fi ẹ̀rí hàn fẹ́yìn ọmọ ẹ̀dá ni kíkẹ́ kèésì èèyàn ní pin o èmi Ọlọ́run lèmi mọ̀ ń pin ẹ̀dá kan ò lè pin tí ń bá pin. ní fún yín mọ̀ràn lẹ́bi iṣẹ́ tó bá lọ pé ẹ jẹ́ kó wọ́n mọ̀ pé mùsùlùmí pàǹbélé ní ànábì yìí sá iṣẹ́ ìwọ̀n tá gbé fún yín sáré tá a bá gbọ́ pé èèyàn máa sí gbé gbọ́ nínú ìwọ̀n pé yín o àmọ́ pé ẹlòmíì máa sí gbọ́ mo mẹ̀yàn mẹ́wàá tí mo lè sọ pé àwọn bíi márùn wọ́n pè wọ́n gbọ́ déédéé àwọn márùn wà tí wọ́n sì pè gbọ́ wọ́n pè yín tó tọ́ àmọ́ ẹ̀ sọ̀nà pé ká gbọ́. èwo ń bẹ. wọ́n ní ẹ máa jíṣẹ́ níṣẹ́ lójú ọ̀nà Kristẹni bẹ́ẹ̀ ni ìtàwé fún yín ni pé agbára tá a fẹ́ gbé sí i la. agbára yẹn náà lè lè lò mí jẹ ní no agbára yẹn ẹ sọ̀rọ̀ náà ẹ má jà mí pé gbọ́ o àwa ẹ jẹ́ lè sa nǹkan síyàn níbẹ̀ mo fẹ́lá àṣàkàn síyàn sẹ́gun mo owí ti nù mú pọ́ǹtì yẹn ẹ ti sẹ́gun owí nù alẹ́ mi ti ẹ dé bọ́ o wọn sẹ́yìn ẹ̀fẹ́ gbọ́ tá a sọ mọ́ ká dìde ẹ mọ̀ sọ o ti dé fọ́ǹtì ẹ wọ́n pè yín ọkọ̀ tá ti lè wọlé ẹni tí ọba dẹ̀ gbọ́ ẹ̀yin àfa a sọ fọ́lọ́run ìfọlọ́wọ́ àfẹ́wẹ́lẹ́ yìí lẹ̀ wá àfẹ́lẹ́ yìí lẹ̀ wá ẹ̀yin náà máa sọ fọ́lọ́run ni. ìwọ̀n bí wọ́n jẹ̀ ti gbọ́ tí àmírù kọ́kọ́ wí ń bẹ̀rẹ̀. mo ti dé pọ́ǹtì yẹn. sẹ́rí kẹ́pà burú kan ni wọ́n ló fò. sẹ́rí gbogbo wa wà báyìí táwọn yẹn sì ń wọ́n wò wá báyìí sẹ́ńtọ́ fẹ́ sọ pé wọ́n pè é kẹ́ẹ̀sẹ̀ ni wọ́n pè é onínú lọ́mọnú àìsàn pé wọn ò pè yín àwọn ìpàdé wa náà pè yín lèmi fẹ́ ṣàlàyé pé wọ́n pè yín tó tó àmì ẹ̀sìn gbọ́ ẹ wà ní lọ́nà wo tí o bá rí bẹ́ẹ̀ wọ́n ní ẹ máa jíṣẹ́ lójú ọ̀nà Ìsá Ìsá ńlájú afọ́jú ń gbá wọn dìde ń ṣe wòsàn ẹ láwọn yẹn ti wá bí ẹsẹ̀ bẹ́ẹ̀ fún wọn wọ́n pè àbí wọ́n pè yín Olúwa pè yín iṣẹ́ tí wọ́n rán yín kẹ́ ẹ máa jẹ́ nù kí ẹ ṣe pé ká ẹ dákọ̀ pé Jésù Ọlọ́run mùsùlùmí ni àmọ́ sẹ́ tí wọ́n gbé fún Jésù iṣẹ́ rẹ̀ lọ́lọ́ gbélé yín lọ́wọ́ in tó fi ọ jẹ́ ìtẹ́ rí wọn ṣe pé ẹlẹ́ẹ̀lájú afọ́jú Ọlọ́run lọ́wọ́
no ẹ mọ ti ọ̀rọ̀ ẹbẹ Ọlọ́run ilọla Ọlọ́run ilọla àmọdọ yìí wọ́n wá ọ̀dọ̀ ta ni wọ́n wá wọn ti wá dọ̀ tèmi kémi ọmọ lajọ èmi ẹ lajọ èmi ẹ lajọ abọ́jú èmi ẹ sì gba ọdí àmọ́ Ọlọ́run ní ẹ̀yìn iṣẹ́ gẹ́bí ń tẹ́lẹ̀ rí èmi á pé iṣẹ́ tẹ́ gbé iṣẹ́ tí Jésù gbé tẹ́ ni wọ́n gbélé ilé nílànà Jésù ọ̀nà ìgbà tẹ́ fẹ́ kẹ́ ẹ jẹ́ nu kò síbì kan láyé tí wọ́n ti ń ṣe Christian and Muslim ẹ jẹ́ ẹ̀yin náà lẹ́sọ̀ ìbú yín náà ọ̀yà mọ̀ sọ tí sẹ́jà àbására nígbọ́ bẹ́ẹ̀ ṣe wà yín nìsín ọmọlúwàbí ló já dá yín ló wà yín padà gbẹ̀gbọ́n ti rí wọn ádàdú wà nù gbogbo ọmọ lọ́wọ́ lọ́mọ pé wà Ajíkòbí confam ni bàbá mi lọ́wọ́ àlẹ́ wèrè nísìn gẹ́gẹ́ bí balógun Ajíkòbí tó ní ẹ̀sìn gbogbo lẹ́bí ọ̀ndà wa ni so nígbà wọ́n kàn pé wọ́n ràn yín sí àánú ọ̀ràn yín fa Ọlọ́run máa pè yàn sẹ́ àwọn sẹ́ni bá sàrẹ̀ fún yàn bí ìbá pé ìdáyà sọ́nà bá fi mọ̀ yàn ọ̀dà àbọ̀sẹ̀ wọn yìí tẹ̀sán pé dàrẹ́ kìsẹ́ni kápẹ́ lómi Ọlọ́run tún fún yín ní làákàyè ni yóò ní wọ́n ní mọ̀ ṣe mùsùlùmí má bẹ́ẹ̀ bá ṣe ìgbà tó lọ́n pè yín ẹ máa jẹ lọ kò sẹ́ni tí ó mú yín ṣùgbọ́n tí àwa ta kò ní pé Ọlọ́run rẹ̀ yín sẹ́ nílànà mùsùlùmí àmọ́ sẹ́ tí Jésù ṣe lọ́fẹ́ kẹ́ ẹ máa ṣe. àṣẹ tọ́lọ́run pa fún àtàgbára tó. ìlọ́fẹ́ kẹ́ ẹ máa lò sẹ́yìn bá sọ àyè nìyí ọ̀rẹ́ tó lè tó ní kí wọ́n sá sí ẹ máa jíṣẹ́ sílámù yìí lọ iṣẹ́ tí Jésù wá gbélé yìí lọ́rùn bí kéèyàn wá bí kẹ́ ẹ bẹ lọ́rùn fún kálàárín ọgbádùn kọfẹ́ bímọ kọjá ìrọ̀ kéèyàn tọ́ ọmọ kò sí tó bá dì mẹ́. àmọ́ kéèyàn ó dúró pé nínú mọ́sálásí Jésù ní gbogbo ayé kò síbi tá a ti bọ̀ kéèyàn kọ́ chọ́ọ̀chì kalẹ̀ kọ́ Allahu Akbar ní gbogbo ayé kò síbi tá a ti ń ṣe ẹ sì mọ̀ọ́mọ̀ ẹ kọ́ chọ́ọ̀chì káàkiri pé chọ́ọ̀chì lẹ́kọ́ á ní ẹ má dáhùn ẹ kàn fi mùsùlùmí bójú ni bẹ́ẹ̀ tí gbogbo ṣẹ́sí mùsùlùmí ni gbogbo ọmọ tá ẹ bí ni àtàwọn tá a bá ń bí àbá okọ̀ Christian. àbá lòpọ̀ àtọ́ tẹ ìjọ rẹ̀ tì mí. ẹ náà yọ kẹta àrí tó yàtọ̀ tó jẹ́ àmọ́ ìpẹ́ ìṣe Christian ni pé ara àwọn kẹta gbé kọ́ọ̀sì sọ̀hún. kìnìún sábọ̀dì tẹ̀sí gbèsè yìí ní ẹ̀fẹ̀ Jésù sí. kọ́dà ẹ̀yà yìí ó lò jáàmù tó dáa àmọ́ bàtà abọ́ aláwọ̀kọ́ ó gbé kọ́ọ̀sì sọ̀hún. aṣọ chọ́ọ̀chì ni aṣọ chọ́ọ̀chì ni mẹ́lọ́rùn rẹ̀ aṣọ chọ́ọ̀chì lẹ́yìn jáàmù aṣọ chọ́ọ̀chì òun náà lè sílẹ̀ gbà tá à ń bọ̀ nídìí lọ́wọ́ sí nítorí mi fẹ́ sọ ìyá ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ mi tán nítorí mi fẹ́ sọ pé ìyá èmi ẹ̀dá àgbẹ̀jẹ̀ sọ kìí rẹ̀ èmi ò ní nǹkan méjì mo fẹ́ fún ilé ìmọ̀ràn ẹ sì gbọ́ mi yé bí àti ìkàwọ́ mi èmi náà pè ní yàsín èmi èsì ẹnìkan àfi tá a pé aburú ní bá ṣe bẹ́ẹ̀ àwọn akpọ̀ ẹ lọ béèrè. èmi tá lọ ránṣẹ́ gò fi ẹ̀ nìkan. kódà ibi tẹ́ ọmọ mi dé ojú ẹsẹ̀ máa sọ pé nǹkan ó ṣe yóò ṣe kápẹ́tọ̀ náà ni. tá a bá wá jọ pàdé ẹni tá a jọ fi rán bá a ṣe fi rán ọkùnrin tá a rán obìnrin ọba tó gbé. yóò wá já yóò ṣàìsí òun ló jẹ́ àpàdé lónìí ẹ̀yin náà wàá gbọ́ mọ̀ràn tá à ń sọ ìmọ̀ràn níbà. èmi máa ń rí àmì lára ìmọ̀ràn là ń fún yín ìyá ìka méjì ni ṣé ìka méjì àkọ́kọ́ wàláì ọwà òkè bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn máa jíṣẹ́ tẹ̀níyà ẹjẹ́ sọ omi kalẹ̀ rákùn ẹjẹ́ sọ omi kalẹ̀ ẹjẹ́ sọ omi kalẹ̀ ó ní ìdájọ́ fẹ́ yọ ẹ máa jẹ́ lọ. àkọ́kọ́ tí mo ní alẹ́ sẹ́mi ìdáwà padà tàbí dáwà bá pọ̀ wá tàbá fẹ́ jíṣẹ́ àmà tó mọ́tò 20 kì í bá wà dàbí wù. mo ti bá yín yìí ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì ibi tẹ́ ẹ̀ bá wá gbọ́ á sọ fọlọ́run ta là á máa rojọ́ fún sábúrúnù ọlọ́run àfẹ́wé eléyìí ìkẹ́kọ̀ọ́ nífẹ̀ẹ́ ọlọ́kọ̀ lè ní ibi yóò gbà mí mọ́ ilé yóò gbà mí mọ́ lọ́ọ̀sùn kọ́dà inú ó dùn ìlú ọ̀bàdàn torí wú ẹ̀wọ̀n nígbà lẹ̀ yìí ṣùgbọ́n náà píkà. àwa bá yín jà tí a bá fẹ́ dáhùn yẹn lóhùn ẹ lè wọnú lé kẹ́ dáhùn lóhùn lọ́nà àgbẹ̀ni ẹ jẹ́ kó máa pé Islam ní ẹ máa dáhùn lóhùn máa kírun ẹ yọ̀rọ̀ yẹn kú o tó pé gbogbo ibi tó ti ń wo láyé ó ti di wàláì. mi náà wọ́n ti sẹ́ǹdì ẹ̀sìn mi náà. wọ́n bí láì làásì ìlú òyìnbó gbogbo ẹ̀ ní gbogbo fídíò wọn ti dé táwọn ọmọ lọ rí dẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí wa pé kí lẹ̀ ń wo. sẹ́nu mọ́sálásí náà dẹ̀ ti. ẹ ti kẹ́ báyìí nísìnyí ẹ ti ọ̀nà sáà báyìí nísìnyí.
jókòó lẹ́yìn àbúrò mi náà ìyá tó jókòó ìyá mi ni ìyàwó mi ṣe rí adúpẹ́ fún ọ̀nà púpọ̀ àkọ́kọ́ ọlọ́run bá rẹ ibi ṣètánì ọlọ́run bá rẹ lẹ́yìn yẹn lọ kó bí súnà níbi àmọ́ inú mi dùn mo tó bá ìjókòó yìí torí ọ̀nà mi jìnnà torí ìjókòó báyìí tí ìbá sí ilé ìdí máa ń rìn fún mi yóò máa dùn mí pé nígbà táwọn ti tọ́tọ́ àjọ ọ̀rọ̀ komisanna police forces náà tí àjọ ètò báyìí náà kó wá sí torí pé dáhì ìlú Ìlọrin tó bá jẹ́ bíbí Ìlọrin kò ní fẹ́ kí Ìlọrin ó gbà àyà tó ń jẹ́ àlìbáyọ̀ àbá lọ́rin àdúgbò fọlọ́n ọmọ àbálù lọ́rin ọlọ́ba àdúgbò ẹ̀ gbogbo kan. wàhálà bí a sinú ká látà àbùdáraká wàlà áwùlà. salamu kawulan. mẹ́rin àti ọ̀yẹ́. àti gbogbo ẹ̀yẹ bá lè jòkó lẹ̀ nígbà tí mo bá ẹ ní ọ̀rọ̀ báyà sí ẹ̀ẹ́dójú màmá ni bá a ṣe mọ̀ dáná ṣe alájú báyà máa yàn sí. ní ẹ̀sọ́ dẹ̀ láwùtà àlà. ẹ̀ẹ́dì máa pàdé bókà mọ́ ojú kọ̀ọ̀kan tí màá ṣe wáyé dùn mẹ́. ibi tí yẹn bá yẹ pé ọ̀nà ni ọ̀nà nànà mọ̀ jẹ́ láyé Islam ọ̀nà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan ọ̀yá àlùkò àti ẹ̀tú tí yẹn bá lóun ṣe nǹkan mí mọ́ lẹ́yìn Islam lókù tí ó yàwó lókù tí yẹn bá lóun ṣe nǹkan mí mọ́ lẹ́yìn Islam bìrì lókù tí ó ṣe. ìtí wọn ń jọ mi lójú ni pé mosque àtẹ rí ìkàdé ń gbóná àfa ni pé wọn là ń ṣe program mẹ ẹ tó bá lẹ́fídẹ́sì lọ pé lóòótọ́ dáhìrì orí ọ̀nà mosque tí ìyá pelúkọ Jésù mosque èyí kó mẹ́fídẹ́sì wọn jáde inú mi dùn pé Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ẹ tó bá nígbàgbọ́ fún mi Ọlọ́run gbogbo àwọn ànábì rẹ̀ yẹn nǹkan gbà fún kìí ṣe pé ànábì Ìsá nìkan ìyá yìí pín yà yìí òmìnira wà yẹ pé Jésù táwọn yẹn ń dákọ òun lọ hàn kò sí ànábì kankan tí ń jẹ́ ànábì Ọlọ́run àti tọ́lọ́run ránṣẹ́ àti tọ́pọ̀ Ọlọ́run ṣe láànábì nìkan tọ́lọ́run ránṣẹ́ tí àmọ́ fọlọ́ àbẹ̀ lọ́hùn lákùn ẹ̀yà fáwọn mi lákùn sẹ́yìn gbọ́ mi. à ń gbádùn gan. ìyí tí wọ́n ń jọ mí lójú ni pé wọ́n là ń pe Jésù ní mọ́sálásí kò rí bẹ́ẹ̀. àwọn tẹ rí ìjọ tá a lọ sí Èkó ẹwà náà jàmá mo wà náà jẹmọ náà mo ní òye lóṣù àyè tó mọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn ojú lóṣù àlè kí wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí náà bá wọn pé àwọn lọ bìkan ní ìgbé ìmúlòkù state kò sí abúlé kankan má dé ọ̀rọ̀ sí méjì. kò sí nǹkan nígbà kẹyàn ṣe pé kò sí nǹkan kan. kọ́mẹ́ntì pé ó sẹ́ndì fọ́tò ìyájókù dìde òun fẹ́ rí wọn. àwọn ṣé bá nìkan ló sọ. there are some many messages tó ti reply. wọ́n ti gbà á lọ́wọ́ rẹ̀ tó reply tó reply wọ́n comment. ẹ kọ tí ẹ kọ tí. tọ́lọ́ bá pè é àjíà ọlọ́sẹ̀ bí wọ́n lọ pè mí wọ́n lè ní ọjí sẹ́yìn yóò gbé ẹlẹ́fẹ́ jí mi lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀nìkúráyè o Olúwa ló ìgbẹ́ tó fi pè mí ọba kì í kó bàjẹ́. sẹ́ni bẹ́ẹ̀ mọ̀ mí. bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ bá fi gun wá tí Ọlọ́run bá pẹ́ ẹ̀mí ànábì náà jagun tiẹ̀ Jésù náà fi.